ẹ gbowó tí wọ́n bá fún yín ṣùgbọ́n ẹni tó bá wù yín ní kẹ́ ẹ dìbò fún. ààrẹ Buhari ló sọ bẹ́ẹ̀. ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ti gba àwọn ọmọ Nàìjíríà níyànjú láti gba iyekíye táwọn olóṣèlú bá fún wọn nítorí ìbò, ṣùgbọ́n kí wọ́n rí i dájú pé ẹni tó wù wọ́n lọ́kàn ni wọ́n tẹ̀ka fún. Buhari sọ̀rọ̀ yìí lẹ́yìn tó dìbò tán níbùdó kẹta Sarinkinyara kínní ní Daura nípínlẹ̀ Katsina lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí. ààrẹ tó sáré bá àwọn olóyìn sọ̀rọ̀ ní ṣókí lédè Gẹ̀ẹ́sì àti Haúsá ní kété tó dìbò tán sọ pé ìjọba òun ti ń gbójú agan sí ìbò rírà àti ìnákúnà owó lásìkò ìbò lọ́jọ́ tó ti pẹ́. bẹ́ẹ̀ ló rọ àwọn olóṣèlú láti jáwọ́ nínú irú ìwà bẹ́ẹ̀. ó ní lẹ́yìn gbogbo èyí o, táwọn olóṣèlú bá tún wá fún yín lówó nítorí kẹ́ ẹ lè bá dìbò fún wọn, ẹ gbà á lọ́wọ́ wọn, ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìyẹn dí yín lọ́wọ́ láti dìbò fẹ́ni tí ọkàn yín ń fẹ́. báyìí ni Buhari bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó dìbò ẹ̀ tán nílùú Daura tí í ṣe ìlú abínibí rẹ̀.